obìnrin sọ̀wánú olóhùn ò mórí ọkọ wáyé òkété rẹ̀ gbàgbé ìbòsí òdégbà látẹ̀tàn ó káwọ́ lérí bóbìnrin bá ṣe mọ́tò wọn ní èèmọ̀ ṣàwọn abẹ́ orí alábòsí lóbìnrin abẹ́ orí kan alábòsí lóbìnrin o abẹ́ orí alábòsí lóbìnrin ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́ta. nílé ni mi ò lé ní lọ́la ni. ọba ní tó nílò ní torí lọ́la jẹ́ kí n. fún mi tòlú ẹ má lọ nàá. kí n má lọ àwọn ọba tọ̀sán àbá talẹ́ láti jọ oúnjẹ àárọ̀ òsì tọ̀sán òsì alẹ́ òsì ó tó ní dúró láago mélòó alákòwá bá tẹ̀sẹ̀ tí ẹ̀ bá mọ kókó rẹ̀ ó sì á lè pàdé ayé. òkè ó ń lọ àbí. pẹ̀lú ògùn ọlọ́run kò sí wàhálà bọ̀bọ̀ wá ṣe ń lọ yẹn ní ayé ẹ̀ má jẹ́ kí n rí ẹsẹ̀ mi bímọ o. bá mi gbé ọmọ mi jáde. ọ̀ lè gbọ́mọ dálé o ò lè gbọ́mọ lọ ó sì mọ bó ṣe tọ́jú wọn tẹ́lẹ̀ náà gàrí lẹ́jọ́ ọmọ mu ó sì mọ tó ṣe torí ọgọ́jú orí wọn tọ́jú tẹ́lẹ̀ ọmọ kò bá. nígbà yẹn náà lórí fẹ́mi náà yóò kàn wá da arúgbó ní ìṣòro sí wàhálà. Bukky, mi ti ń bá ẹ sọ̀rọ̀ yìí látọjọ́ yìí. Nífẹ̀ẹ́ mi tí mi bá nífẹ̀ẹ́ mi máa dà ẹ́ láàmú báyìí. John torí ọ̀nà gbà fún mi. Fọ́nẹ́ tí mo fẹ́ fẹ́ sílé ni o. Kì í ṣe pé mo kàn ní ká máa fẹ́ra wa lójú ọ̀nà or something. Mi tí níyàwó ilé bí mo ṣe wà. Ìwọ náà ni mo fẹ́ fẹ́ sílé. Owó dẹ̀ wà wọ everything ló wà mo wà okay. ẹ̀yin ọkùnrin ibi tó wà yín náà ló máa ń jarí. Mi ì ṣeré honestly mo máa tọ́jú ẹ̀gbọ́n ni mo nífẹ̀ẹ́ gan honestly. a ní ìfẹ́ mi ó sì dán lójú. Honestly. àmọ́ rẹ̀ àmọ́ tó bá wá ṣe é ṣe ẹ lè gbọ́ kí ìkan tó yá ìfi bí rí tó mú lọ́mọ lọ́wọ́. O ti bímọ rí? Ọmọ ẹbí ò kí ń ṣáhùn. You understand? Bó lè ṣe ṣàlàyé fún mi náà ló dá. Torí tí n bá lọ gbọ́ lítà, ó máa dùn pé wáyé tó ṣe sọ fún mi. Kò sí problem pẹ̀lú ìtọ́mọ tó sọ pé ó ti bí. Àwọn mélòó ló ti bí? Wọ́n ju mẹ́ta lọ. Mẹ́ta. Àwọn mẹ́ta náà ni. Alright. Ọmọ mẹ́ta. Mẹ́ta ni. Question tí wọ́n fẹ́ béèrè ni pé kí ló fa ìjà láàrin wa àti ọkọ ẹ̀ tí ó fi dá ọmọ mẹ́ta sílẹ̀? Àbí àárín yẹn ò yé mi. Bàbá tó lù. Olórí burúkú mọ̀ nílẹ̀. Ajọ́jìyà níjọ́ tó wà tí ó sì síbẹ̀ náà ẹ̀wọ̀n fi ní. Ó ní o ti rẹ́rìn omi tó fẹ́ fẹ́ ni o. Àárọ̀ kan ọ̀sán kan ló dẹrùn níta pé mo lọ. Ó ní ẹ jáde. Ó ní mi jáde ni. Wọ́n ìtàn àwọn ọkùnrin kan wà tí wọ́n kàn já ìka ẹ̀dá báyìí tí wọ́n máa ń ṣe báyìí. Ẹranko ń tẹ̀ ló ń tẹ̀ láti dáadáa. Èèyàn rí àdúrú ẹ̀ báyìí, irú ẹ̀ báyìí tó fáìn tó pírítì tó wà ókè báyìí, ó dẹ̀ ní ẹ jáde síta. Anyway, ẹ̀kọ́ ẹlẹ́kàn òun lẹ̀gbà ẹlẹ́gbà. Bóun ò bá lé ẹ jáde báwo lèmi ṣe fẹ́ rírú ẹ̀fẹ́. Mo ti máa ń ṣe ìṣe káàkiri ládùúgbò ti pẹ́ tẹ́lẹ̀. Wọ́n á rí i pé oníwà tútù bí àdàbà. Obìnrin dáadáa tó ṣe gbé sílẹ̀ nìyẹn, reason nìyẹn. So they can ask her out. So please, máa fẹ́ kó gbà fún mi. Kò sí ọmọ ọ̀gbà tó ti mọ̀ pé ó ti gbé mi pẹ̀lú àdúgbò mi. I'm very, very happy. I'm blushing. Thank you. God bless you. Thanks for accepting me. It was well with you. All right, jẹ́ kí n gbé ẹ jáde àbí báwo? Okay. All right, let's go, let's go. Obìnrin sọ̀wánú olóhùn ò mórí ọkọ wáyé òkété rẹ̀ gbàgbé ìbòsí òdégbà látẹ̀tàn ó káwọ́ lérí bóbìnrin bá ṣe mọ́tò wọn ní èèmọ̀ ṣàwọn. Mo ti pe nọ́mbà ẹ náà kò lọ tẹ́lẹ̀ ṣé kò sí problem. Ó gbé àwọn yẹn ò lè máa transfer ẹ̀ sínsìnsìn ó ti yẹ máa transfer ẹ̀. Babe. Kí ló ń ṣẹlẹ̀? Mo fẹ́ jáde. Ibo ló dà? Mo fẹ́ sáré check àwọn ọmọ. Mo fẹ́ lọ check àwọn ọmọ ẹ̀. Woman, kí ni tí ń fẹ́ máa pọ̀ ju o?
ó sì lọ ní last week tí mi bá ṣì báyìí sí mi ó ti tó ẹ̀ márùn-ún tó ti lọ ní oṣù ẹlẹ́kẹfà ló tún fẹ́ máa lọ lé ní kí ni problem ẹ. ẹ̀jọ̀ kí ló ń tẹ́ láti sọ mo fẹ́ lọ check àwọn ọmọ mi àbọ̀ ọ̀ understand nǹkan tí mo sọ mi lọ sí party mi lọ sẹ́ni mi mo fẹ́ lọ check àwọn ọmọ mi so kí nìkan tó ń sọ ọ fẹ́ máa kà fún mi kí tó lọ wọ àwọn ọmọ tí mo bí ni. mo tún fọ́ o. jọ̀ṣọ́ ọmọ pé mo ti bímọ kó tó ní kó fẹ́ mi ni ó ti jẹ́ ọmọ mẹ́ta ṣé kí n gbàgbé wọn sí ibẹ̀ yẹn ni. Lóòótọ́ mo rí ẹ lọ́lọ́mọ kí n tó fẹ́ bọ̀ yẹn wá sọ pé kó o máa fi yẹn máa sọ pé o fẹ́ máa lọ sílé ọkọ àárọ̀ ẹlẹ́mẹ̀wàá o ti dẹ tó bá lọ tẹ̀ ní ìsinmi ọmọ adẹ́lẹ̀kẹfà kí ni pọ́blẹ́mù ẹ. ó kẹ́ ọ̀ṣẹ̀fẹ̀ mọ́ fún mi dé tìkí tó lọ check àwọn ọmọ mi. Torí pé o ti rí pé gáà yẹn ti lówó ń sìn báyìí òun ló ṣe ń pààrọ̀ ọbẹ̀ yẹn lẹ́ẹ̀mẹ̀wàá ló ṣe ń pòrí ibẹ̀ yẹn àbí. ibẹ̀ làwọn ọmọ ṣàwà fún mi. ibẹ̀ làwọn ọmọ ẹ wà ok ó lọ wo àwọn ọmọ ẹ nílé ọkọ àárọ̀ ẹ ó dẹ̀ ló yẹ tí pàǹpà ló múra báyìí tòkè tilẹ̀ àbí. ok torí mo fẹ́ lọ check àwọn ọmọ kí n kó sínú àti bùbá àbí kí n lo àwọn kiri táwọn ẹlẹ́yà tó máa ń dàbò ojú yẹn lórí mo fẹ́ lọ check àwọn ọmọ mi. mo fẹ́ lọ check àwọn ọmọ mi. sọ́ọ̀lá má bì mú bẹ́ẹ̀ ṣe wà dání. owó tó ní wà sẹ́yìn sí mi tí wọ́n. màá sẹ́yìn sí wárí. abẹ́ orí kan alábòsí lóbìnrin o abẹ́ orí alábòsí lóbìnrin ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́ta ẹgbà yíyẹ o ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n. La 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 la. Obìnrin sọ̀wánú olóhùn ò mórí ọkọ wáyé. Òkété rẹ̀ gbàgbé ìbòsí òdègbà látẹ̀tàn ó ká wọlé rí. Bóbìnrin bá ṣe mọ́tò wọn ní èèmọ̀ ṣàwọn. Mọ́mí Tolú. Báwo ni? Akúkẹ́ mẹ́ta. Báwo dẹ̀ níṣẹ́? Wọ́n àwọn ọmọ mi kọ́ mi ní kí wọ́n á check àwọn ọmọ mi. Àwọn ọmọ ẹrú àwọn wà. Ìjọ mo ní kí wọ́n wá check wọn. Òwò náà wò bá lò ọmọ. Ó tún ti fáìn sí o. Ọkọ ẹ̀ ń try o. Oh, that's nice. Ọkọ mi ní ká kí fún yẹn. Kò sí bọ́ọ̀lù. Wọ́n wà nílé but o lè ra àwọn ọmọ ẹ̀ báyìí. Ọmọ nǹkan tójú mi rí yìí gbogbo lọ fẹnu kí n tó fẹnu gbà ó yẹ. So mo ní láti géèmì àti ká tún jọ ká tún kó làbó ó yẹ. Ọgbọ̀n ní fẹ́ sọ bẹ́ẹ̀ dáàdì Tolú. Ó ṣe àzẹ̀ ó mí pé kémi àti ẹ̀tún jọ máa dáàdì Tolú. Wọ́n mú ìgbọ́n náà mọ̀ pé ò serious. Ó mọ̀ pé tó bá serious ní ìjọ tó lọ ṣé máa kú nínú ilé ẹ̀. Pẹ̀lú ọmọ mẹ́ta lọ́wọ́, oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán, oúnjẹ alẹ́, kò sí kankan. Ọ̀pọ̀lọpọ̀ bọ̀dá mi ń bìbẹ̀ yẹn, olóṣèlú máa ń wá tèmi àti wọn máa jẹ. Sọ wá fún ẹ̀ṣẹ̀ sọ pé ń sìn àwọn gọ́mọ̀ pé yẹn ò lè pọ̀ sí i. Bọ̀ tí gbà yẹn nìyẹn, táìmù yẹn kò sí òbí kò sí ni. Dápẹ́ nǹkan wà ń gbà yẹn ni àfihàn ṣe irú yẹn bẹ́ẹ̀ yẹn náà. Bọ̀wọ́ náà ojú kòkòrò náà nìwọ náà ní. Torí pé mi ò lówó lọ, o dẹ̀ fi mí sílẹ̀ o dẹ̀ lọ. Tọ́mi try pẹ̀lú ọmọ mẹ́ta lọ́wọ́ tí o fẹ́ ń jẹ. Ok ìgbà tó ti wá dé sí ìwọ náà wá padà wá bí. Wọ́n check àwọn ọmọ mi nínú àwọn ṣé kò ṣàbí àwọn ọmọ àbí kí nǹkan tó ń tọ́ láti. Kò ṣàtúnlé wa àwọn ọmọ ẹ̀ àwọn ní láti wọlé ká dẹ̀ ká ṣeré. Ọ̀rẹ́ òòjọ́ kan mi ò ní interest lórí mo mẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ kan tó máa lẹ́yìn. Mọ́mí Tolú let me tell you nǹkan owó ti dé Ọlọ́run ti ṣèyanu wọlé wò mọ́tò nìyẹn mọ́tò tún wà ní compound so kí wá ló tún kù so ṣe nǹkan tí mo fẹ́ sọ wà lè máa ráwọn ọmọ every time tó bá fẹ́ wá. last time tí mo wá sí báyìí náà ọjọ́ àṣàǹkà sì jọ lájọṣe pọ̀ jọ ni gbogbo arákùnrin tí mo fi délé mi wọ́n ọ̀rẹ́ òòjọ́ kan jàre mi ìfẹ́ nǹkan tó máa ń padà affect mi. ó mọ̀ pé mọ̀ wà rẹ òkè ṣe ẹran rírọ̀ tó bẹ́ẹ̀. wẹ̀ túmọ̀ àti ìyá ọmọ mi ní ẹ́ so ìyẹn òun ṣe big deal anyway ṣáà jẹ́ ká wọlé lọ olórí burúkú nìyẹn bó ṣe wà yẹn ó kì í ṣe ẹ̀dá rere o ó kì í nǹkan tó sọ fún mi ní pé o bọ̀ wá kí àwọn ọmọ ẹ gbogbo nǹkan tó ń sọ látẹ̀kọ́ pátápátá ni mò ń gbọ́. tọ́jú tó tí mo ní mo fẹ́. tí mo bá yàtà gbá etí ẹ kò sí wàhálà ọ̀rẹ́ ti yé mi báyìí sórí ìmọ̀ wọn ń lọlé báyìí o mi ì gbọ́dọ̀ rí ẹ nínú ilé yẹn mọ́ láyé ó ti yẹ ìwọ obìnrin òṣì olórí burúkú rádaràda òṣì yìí ìwọ tí mo gbé mọ́ra o bí mo mẹ́ta síbi kan tẹ́lẹ̀ mọ́dẹ̀ tó fẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run mẹ́ta àwọn ọmọ yẹn mo ti ní kọ́kọ́ wá sọ́dọ̀ mi olóòlù kan wá pé wọ́n wà lọ́dọ̀ bàbá wọn ó kẹ́ ọ̀dọ̀ bàbá wọn dẹ́n pé every day ẹ̀dẹ̀jọ́ ń bára yín láti ṣe pọ̀ àbí and you Mr. Man wọ́n ṣe báyẹn o ìwà gidi kọ́ nìyẹn ìyàwó níyàwó ṣó lè gbà kán ṣerú ẹ̀ fún ẹ
anyway kò sí wàhálà. ṣé mo ránṣẹ́ sí ìyàwó ẹ̀? kò sí wàhálà mi ní ìbẹ́ lẹ́jọ́ understand kò sí wàhálà mi gbọ́dọ̀ rí ẹ mọ́nu lémi ó yí ẹ. níbi lẹ́sìn kò jàre mọ́ta. sáyé ọ̀rọ̀ bàjẹ́ tó bẹ̀ ò burú tí orí burúkú ni ó ní orí burúkú tó ṣe tì tí mo fi kó òun lé rẹ̀ olùsí tó ń dáwọ́ lémi tí mo tó wà wọ́ tó bá fi lé lémi kó òun lé òun tí ẹ tọ́ tí ẹ bọ̀ tí ẹ sì ta sọ́rí burúkú ni ó ní bébí ìdáwọlé òṣìwò. ṣé ká lọ ṣe nǹkan tó fẹ́ ṣe náà. sáyé yóò fẹ́ pasán àbẹ kó bá tàgbé lè lórí ní sẹ́yìn kan sórí ẹ̀ ni. ó tún ti gbé kíní ẹ̀ débi gbà. kí ló ṣe oníjọ́kí oṣù tó sẹ́ńgbà yẹn náà lélẹ̀ lọ́tún fẹ́ jẹ́ kó wọ́ bẹ́ẹ̀bì dákun bẹ́ẹ̀bì. láti èdè lọ má dọ́dọ̀ mi wọn kó o gbọ́dọ̀ wò lè rán àwọn ọmọ ẹ̀mọ́ látọ̀dọ̀. bẹ́ẹ̀bì. get out. idiot ìyọ̀ méjì náà kí nǹkan tó ńlá ni o. àwọn ẹ̀rọ rẹ̀ tó tún ti fún àìsí o. wẹ́ kò sí pọ́lẹ̀ ó ní jáde lọ́jà rẹ̀ lòsì lọ́mọ burúkú yẹn. bá ṣe mọ́tò wọn ní èèmọ̀ ṣàwọn abẹ́ orí alábòsí lóbìnrin abẹ́ orí kan alábòsí lóbìnrin o abẹ́ orí bọ̀dá mi alábòsí lóbìnrin bọ̀dá mi ọlọ́run mẹ́ta bọ̀dá mi tábà sùn. kí ló dé tó à ń bá lọ́kọ̀ọ́ sọ́ọ́ sórí má báyìí. bọ̀dá mi ẹ ṣáà kó fi gbogbo ilé nǹkan lẹ̀ ẹ jẹ́ kó tẹ̀lé mi báyìí ẹ ọlọ́ba mi bí ọkọ mi. ẹ ọwọ́ bí kékeré kan báyìí náà kan lọ́kàn àṣẹ láàrin mi àti ọlọ́ba ní torí náà o kéde mọ́ wọlé wá mọ́ kíní kẹ̀kẹ́ kan ní ilé tí ìdílé báyìí níbẹ̀ mọ́ ọkọ yà kékeré kọ́ ọlọ́ba mi yanjú àárín lọ́dọ̀ rẹ̀ mọ́. ọgọ́n kí ló dé ọgọ́n lé wọn. ọkàlẹ̀ akàjọ ní iṣu kékeré kan báyìí náà ni ọ̀bọ̀ kékeré náà lájọ sọ o. láwọn ọkùnrin náà dé yín pé ó ṣe dáadáa pé pẹ̀lú kọ̀ǹtínẹ̀ bó ṣe bí ọ. tí ìwé pọ̀ sẹ́. a ní àwọn kékeré náà alákọ̀jọ ní. ọ̀rọ̀ kékeré lásán. ọ̀rọ̀ kékeré lásán náà. lọ́wọ́ ọkọ̀ lé. lóní kí mọ̀ wọlé mọ́. àwọn ìjọ kékeré náà. ìsọ́nbẹ̀ ìní tilẹ̀ kankan ti ṣe ìní tilẹ̀ kù. ìsọ́nbẹ̀ bọ́ọ̀lù ọkùnrin ṣe bá ṣe báwọn. la 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 la. ọkùnrin burúkú nígbà tó ti bẹ̀rẹ̀ tó ti lọ sí àti tó kù sẹ́. jọ kalẹ̀ kó kọ́fà ta ẹ̀rẹ́ kúrò ọkùnrin gbẹ̀lẹ̀ tó wá dán wá gbọ́ wá lé ọmọ jáde. abẹ́ orí alábòsí. ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé mi ti sọ fún ẹ kó wá wọnú lẹ́mọ ni. bíi ti bo lọ́nà wo nu ṣé mi sọ fún ẹ ó dọ̀ pé. ṣẹ́rí torí wípé ẹ jẹ́ elderly person ló jẹ́ kí n respect tí mo fi jáde wá síbí báyìí o. ẹni tó bá tó wá respect mi kọ kí ni ọba ṣe o ọbẹ̀ mi lórí. kò sọ nǹkan tó ṣe fún yín ni. kí ni ọmọ ẹ ṣe tó fi lè jáde kó n ta ọmọ rẹ kò báyìí. nígbà tó ti fẹ́ lọ́jọ́ kìíní àná àǹtí ọpẹ́ sàdáńtàkà pé okú ọmọ nìyẹn ṣe pé kọ́kùnrin tó lè rí ọlọ́mọ mẹ́ta kó tó lè gbélé gẹ́gẹ́ bí ìyàwó. àwọn adẹ́rù rẹ̀ tàṣẹ́ ilé tèmi ní kọ́mọ kọ́bọ̀ ni. ṣe pé aládàánu nìgbẹ́ yìí kí ló ṣe olóṣì burúkú ni. Thank God inú mi dùn torí bẹ́ẹ̀ náà ti sọ pé ọlọ́run mẹ́ta ni èmi náà rí oko lóko ikú tẹ́lẹ̀ kí n tó gbẹ̀pà sí. mo fẹ́ lẹ́dí yìí nígbà tí mo rí pé ó ń rún pàkáàkiri ayé mo wá fẹ́ sílé tán ṣé kò sọ ọkọ tó ṣe fún yín ni. kí ni ìbá àṣẹ tó fi lè jáde kó lé kí ni ìbá àṣẹ tó ọ̀pá yẹn ni. kò pààyàn kò bẹ́yàn lórí kò bẹ́yàn lórí. ọjà lè ó ń dọkọ. bẹ́ẹ̀ ni ara yín balẹ̀ ń sìn mo sọ pé ó ń dọkọ ni woman yóò kì í ṣe èèyàn gidi bẹ́ẹ̀ ṣe ń wò yìí. ṣe rí láti bí nǹkan bíi 3 months ago báyìí a máa ní òun lọ sọ́dọ̀ ọkọ àárọ̀ òun fẹ́ lọ wo àwọn ọmọ òun tó wà níbẹ̀ ok màá ní kò sí wàhálà ṣé wàá rí ẹnujọ́ mẹ́ta yìí ó lè lọ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ó sì lọ́kàn ní last week ó tó lóun lọ lé ní ìbáyìí nígbà tá a ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ó ti ẹ báyẹn mo dẹ̀ mọ̀ ibẹ̀ before the weekend ó máa tó lóun fẹ́ lọ tí mi ì bá ka lé ní mo wá ṣọ ìgbà tó ń lọ yẹn mo ní àwọn tí ń lọ jùlọ ẹnjọ́ mẹ́ta yìí láàrin a month mo ti rí kó ti ń lọ ní ẹ̀mẹ́fà márùn-ún ó ní tó kó máa lọ wo àwọn ọmọ òun ni ó yá lọ kò sí wàhálà mo wá tírèzì ẹ̀ lọ oye sà mo tírèzì ẹ̀ lọ sílé máa yẹn ṣé bílí pé mo bá wọn tí wọ́n bára wọn sùn ni. rárá o a ti fẹ́ ṣé ẹ máa gbọ́ pọ̀ nù ọ̀pọ̀ jẹ ìwọ ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kí ló sún ọdẹ bẹ̀ gàtẹ́ fi ṣe ọkọ̀ ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. ṣe gbọ́dọ̀ wèrè tó sọ lẹ́nu olóṣì ni oníranù níbẹ̀ ṣe ń wo yẹn kó ń ṣọmọ gidi ẹ má jẹ́ kí n tàn yín. báyìí bíkà yẹ ẹ̀bẹ̀ kẹlẹ bí ó bẹyẹ dà kúrò lọ ẹ má bìnrin fọ dín. ó ṣàmà bìnrin bá mi bẹ́ẹ̀. tí ọ̀dọ́ mo sì ní kó ọmọ kọ́ àwọn ọmọ bọ̀ àdọ̀ wa ká máa tọ́jú wọn ó ní kó sáàdù olóòdò bàbá kó lè tọ́jú gidi. olójú kòkòrò ni ọ torí pé o ti ń pa pàmò ọkùnrin tí ń lówó o ti ń gbọ́ fún mẹ́tẹ̀ẹ̀gbẹ́ tí ń lówó ló fi ń lọ sọ́dọ̀ rẹ̀ àbánilójú jẹ́ ni ọ bójú ẹbí jẹ́ o. ẹ bá mi bẹ̀ kó ṣàmà bìnrin kó má bìnrin. ìbànújẹ́ jẹ́ ojú tì mí. báyìí bíkà ṣe rí bẹ̀yìn ni ẹ má bìnrin ó ti yé ẹ̀dá àpọ̀ ẹ̀fọ́ wọ́nù ọgbà wí o gbogbo ẹbí náà gbọ́sí tó ṣe. àkó sí wàhálà
mo ti gbọ́. ẹ̀sìn yìí sì dáa fún yín ọmọ olùkú mọ́ yín lọ́wọ́ àwọn nǹkan yóò ní bàjẹ́ gbogbo dédé dùnú kan yóò kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀sìn gan. but mi ò gbà ẹ bẹ́ẹ̀ ni ṣe rí ìrànlọ́wọ́ kan ṣoṣo tó kù tí mo lè ṣe ni wípé mi ní àláwọ̀ rẹ kó o wọnú ilé lọ pẹ́rù fún ara ẹ̀ èmi ni màá wọlé lọ ń sìn báyìí màá dẹ̀ bọ́ páàkì àwọn ẹrù ẹ o màá dẹ̀ gbé jáde síta fún ẹ màá dẹ̀ gbé tẹ̀lé ọ̀nkú ẹ jẹ́jẹ́ ó ti yẹ báyẹn o ṣé o. bá Rebecca bá Rebecca lórí ibú báwo ni yóò fi gé jù lọ bí tí mo. ṣé bẹ̀rẹ̀ bẹ̀yẹn ṣé bẹ̀yẹn ṣé bẹ̀yẹn lè ṣe bẹ̀yẹn. ẹ ǹdẹ̀ balẹ̀ fún mi ẹ ǹdẹ̀ balẹ̀ fún mi ẹ ǹdẹ̀ balẹ̀ fún mi òpópó ni afọ́fù gbé mu òpó máa gbọ́ akọ̀dá kò jẹ ọ̀pọ̀dá ọ̀pọ̀ fún tó ẹgbẹ́ tó fi jẹ kó ọjọ́ wọn fi gé jù mí lọ́nà ìsìn. ẹgbẹ́ tó lé kó tó dé ẹgbẹ́ ta wọ́n gbogbo ẹ̀rọ ní ọ̀dà ọ̀pọ̀jọ́ ẹbí jẹ́ lòsì. wọ́n gbẹ́ nílẹ̀ pọ̀ sí tó fún. olóhùn ò mórí ọkọ wáyé òkété rẹ gbàgbé ìbòsí òdégbà látẹ̀tàn ó ká wọlé rí bóbìnrin bá ṣe mọ́tò wọn ní èèmọ̀ ṣàwọn abẹ́ orí alábòsí lóbìnrin abẹ́ orí kan alábòsí lóbìnrin o abẹ́ orí alábòsí lóbìnrin ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́ta ẹgbà yìí ẹ̀ o ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n.